Ǹjẹ́ mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà wípé ẹ tún kú àmójúbà mi. Yorùbá ní adájọ́ mọ̀sé, asọ̀rọ̀máyẹ̀ tírú wọn bá sọnù, wíwá là á wá wọn. Mo sì ṣèlérí ṣáájú àkókò yìí nínú fídíò tó kọjá wípé láti àkókò yìí lọ tàbí fún sáà kan náà, ohun tí a ó máa gbé yẹ̀wò náà ni àṣà ogun jíjà ní ilẹ̀ Yorùbá. Àṣà ogun jíjà ní ilẹ̀ Yorùbá. Yorùbá bọ̀ wọ́n ní iwájú ogun ò ṣeé rí, ẹ̀yìn ogun ò ṣeé wò. Síbẹ̀ bógun ò bá dé, wọ́n tún ní a ò ní mọ ọkùnrin. Oríṣiríṣi ìdí ni ó fà á tí Yorùbá fi máa ń ja ogun ní ilẹ̀ Yorùbá. Díẹ̀ lára wọn nìwọ̀nyí. Yorùbá máa ja ogun nítorí ààlà ilẹ̀. Ogun a tún máa wáyé látàrí àti gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́ ti ẹni. Bákan náà, ogun a máa wáyé ní ìgbà mìíràn nígbà tí a bá ń du oyè tàbí tí à ń jà sí ààlà ilẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú. Ohun yòówù kó jẹ́, Yorùbá a máa ja ogun. Wọ́n a sì máa jagun àjàdíjú lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kódà ogun jíjà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ di ìlú mọ̀ọ́ká káàkiri ilẹ̀ Yorùbá, kódà títí di òní olónìí. Tí a bá wò gẹ́gẹ́ bí àpẹẹrẹ, Fábùnmi Òkè Ìmẹ̀sí, ogun jíjà ló sọ di ìlú mọ̀ọ́ká. Ògèdèngbé ńkọ́ nílẹ̀ Ìjẹ̀ṣà gbógun gbòòrò adìkàkà lójú ogun. Ogun jíjà ló sọ di ìlú mọ̀ọ́ká. Fábùnmi Òkè Ìmẹ̀sí ńkọ́, a ò gbọdọ̀ gbàgbé wọn. Báṣọ̀run Ògúnmọ́lá ní ilẹ̀ Ìbàdàn, mo rò pé ọ̀kan pàtàkì ni nínú àwọn tí ogun jíjà tó sọ di ìlú mọ̀ọ́ká. Oníkòyí ńkọ́ ní ìlú Ọ̀yọ́, a ò gbọdọ̀ gbàgbé Oníkòyí, àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé ogun jíjà ni ó sọ wọ́n di ìlú mọ̀ọ́ká. Ogun jíjà ló sọ wọ́n di ẹni má lè gbàgbé, kódà nígbà tí wọn ò sí ní ayé mọ́. A ti sọ ṣáájú ohun tí ó ń fa ogun jíjà. A ti sọ ipa tí ogun jíjà tí ó kó nínú ìgbé ayé àwọn kan. Kí a tó tẹ̀síwájú, mo tún láti ṣàlàyé wípé ogun jíjà ó jẹ́ àsìkò tí ìlú kì í fararọ. Ó jẹ́ àsìkò tí àlàáfíà tí kì í sí ní ìlú tàbí agbègbè tí a bá ti ń ja irú ogun bẹ́ẹ̀. Onílé ò ní lè gbélé, olóko ò ní lè lóko, bẹ́ẹ̀ lolódò ò ní lè lọ sí odò lọ pọnmi. Abiyamọ lásìkò ogun ó lè má ròjú láti fún ọmọ rẹ̀ lọ́yàn nítorí pé ó jẹ́ àsìkò tí ènìyàn kì í gbàdúrà rẹ̀ kí ó ṣẹlẹ̀, ṣùgbọ́n bó ti wù kó jẹ́, àsìkò yìí gan ni a máa mọ akọni tàbí alágbára. Ṣèlérí fún wa ṣáájú pé oríṣiríṣi nǹkan ni a ó yẹ̀wò. Kí ni ohun tí ó ń fa ogun jíjà ní ilẹ̀ Yorùbá? Àwọn wo ni olóyè ogun? Báwo ni a ṣe ń palẹ̀ mọ́ ogun? Báwo ni a ṣe mú ogun wá sí ìdánudúró, ìyẹn nígbà tí ogun tó bá ti wà ní ìlú tàbí agbègbè kọ̀ọ̀kan? A ní ogun jíjà láàrin ìlú sí ìlú, láàrin orílẹ̀-èdè sí orílẹ̀-èdè, bákan náà láàrin ìpínlẹ̀ sí ìpínlẹ̀. Tí a bá wò káàkiri àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè wa, ní agbègbè wa, àwa náà a lè tọ́ka sí àwọn ibi tí a lè tọ́ka sí pé ogun. Ohun tó dájú ni wípé lásìkò ogun kì í sí ìfọ̀kànbalẹ̀, kì í sí àlàáfíà. Bákan náà lẹ́yìn ogun, a máa sọ ẹni tí ó ní di aláìní. Tí Yorùbá bá fẹ́ bẹ̀rẹ̀ ogun jíjà, ìkọ̀kọ̀ ni wọ́n máa ń palẹ̀ ogun mọ́, nítorí wípé ìlú tí wọ́n fẹ́ bá jagun tàbí ẹni tí wọ́n fẹ́ lọ kógun jà kò gbọdọ̀ mọ̀ wípé wọ́n ń kógun bọ̀ wá ja òun, kí òun náà kí ó má baà múra sílẹ̀. Nítorí náà wọ́n ó múra ogun jíjà yìí ní ìkọ̀kọ̀ ni. Ni wọ́n fi máa ń pa òwe tàbí sọ nínú ọ̀rọ̀ Yorùbá kan wípé ológun dúdú palẹ̀ ogun mọ́, Èdùàrè má jẹ́ ó tẹnu mi bóde. Ológun dúdú palẹ̀ ogun mọ́, Èdùà má jẹ́ ó tẹnu mi bóde. Irú ẹni tó bá dẹ̀já tàbí tó dàbí olófòófó tàbí tètè rẹ̀ ò métè, tó bá lọ tú àṣírí fún ẹni tí wọ́n fẹ́ lọ bá jagun náà, tí wọ́n bá mọ irú ẹni bẹ́ẹ̀, wọ́n á máa fi mú irú ẹni bẹ́ẹ̀, wọ́n á máa fi fọn fèrè, wọ́n á máa fi irú ẹni bẹ́ẹ̀, wọ́n á máa fi jófin. Kódà wọ́n á máa fi irú ẹni bẹ́ẹ̀, wọ́n á máa fi palẹ̀ ogun mọ́ láti lè jẹ́ àwòkọ́ṣe tàbí àpẹẹrẹ fún irú ẹni bẹ́ẹ̀, irú ẹlòmíì tó tún lè fẹ́ ní irú èrò bẹ́ẹ̀ ní ọkàn. Nínú fídíò tó ń bọ̀, a ó gbìyànjú láti ṣàlàyé báwo ni wọ́n ti ń jagun ní ilẹ̀ Yorùbá. Ìyẹn àwọn olóyè ogun, báwo ni wọ́n ṣe ń tò lọ sí ojú ogun. Nígbà tí ogun bá parí, tí wọ́n bá ń bọ̀ wálé, kí ni àwọn ohun àpẹẹrẹ
tí ó máa ń fi hàn bóyá wọ́n jagun, wọ́n ṣẹ́gun ni tàbí bóyá wọ́n fìdí rẹmi sí ojú ogun. Ẹ ṣá subscribe sí YouTube channel mi Ọlámídé Ọlábàtà láti lè gbádùn àlàyé lórí ogun jíjà yìí. Títí dìgbà náà tá tún fi pàdé, Èdùmàrè kó dáàbò bo èmi àti ẹ̀yin. Títí dìgbà náà ńkọ́, ire o.